má torí pé ẹ̀yin ò fẹ́ràn Tinubu kẹ́ máa bú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá dìde pé àwọn fẹ́ support Tinubu, àwọn fẹ́ kán dìbò fún Tinubu. So gbogbo àwọn ẹnìkan tó bá ń support ẹnìkan, ẹ má bú ẹnìkan pé bóyá àwọn Igwe àbí Yinka Quadri ni àbí Dele Babs, Jide Babs ni àbí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tán dìde pé wọ́n láwọn support Tinubu, àwọn fẹ́ báyìí fún Tinubu. Ẹ má bú ẹnìkankan. Ẹni Yorùbá nation ló máa gbà wá, Yorùbá nation là ń lọ. Lóòótọ́ Yorùbá nation kò sẹ́nibọ̀dì tó sọ pé kí Yorùbá nation má ṣẹlẹ̀. Yorùbá nation máa ṣẹlẹ̀ lóòótọ́, àmọ́ ẹ wá ní fọ́ọ̀sì yàn láti wá jẹ́ pé kí dandan ni kó sí Yorùbá nation àbí dandan Yorùbá nation ló máa gbé déwájú. Ìrìn àjò ń bẹ níbi ọ̀rọ̀ Yorùbá nation, ìta bá rí lọ́wọ́lọ́wọ́ nísìnyí la máa jẹ. Yorùbá nation yẹn náà ni wọ́n ń parọ́ fúnra wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìbàjẹ́ ló ti wà nínú ilẹ̀ Yorùbá nation yẹn. Mò ń bọ̀ wá bá yín sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Pastor Bankole láìpẹ́ yìí. Rògbòdìyàn Ìgbò tí wọ́n ń pariwo ní Nàìjíríà lónìí, ojú ti fi ara ẹ̀ hàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ló ń jáde ni wọ́n sọ ní tí wọ́n rí nípa àwọn tí wọ́n fẹ́ lọ dìbò fún. Àyè wà fún gbogbo Nàìjíríà nísìn láti mọ nǹkan tó fẹ́ ṣe. Kí ni wọ́n ń pè ní Ìgbò? Òun náà ni pé PVC tó ní kálukú bá ní lọ́wọ́, òun ni ó sì dájọ́ gbogbo ibi tí oníkálukú bá ń lọ. Mo kàn fẹ́ rọ gbogbo àwọn atajọ́ ọmọ Yorùbá, àwọn ọmọ Yorùbá tá a wà ní orílẹ̀-èdè Nàìjíríà lónìí. Ẹnu wa ò ṣọ̀kan rí láyé. Wọ́n dẹ̀ máa sọ pé alábòsí ni wá. Wọ́n dẹ̀ máa sọ pé mọ̀dàrú ni wá. Ṣé lóòótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ojú ti fi rẹ̀ hàn ní ọwọ́lọ́wọ́ tá wà ń sìn báyìí. Ìran mẹ́ta ló fẹ́ jáde láti dìbò nísìn. A ní Hausa tó fẹ́ jáde fún olórí, bẹ́ẹ̀ sì ni a ní Igbo tó fẹ́ jáde fún olórí, bẹ́ẹ̀ ni a ní Yorùbá tó fẹ́ jáde fún olórí. Gbogbo ẹni tó bá ní PVC ẹ̀ lọ́wọ́, PVC ẹ̀ ló máa júwe ibi tó ní kálukú fẹ́ lọ, kò dìgbà tó ní kálukú bá jáde síta. Mo rọ gbogbo ẹ̀yin tí ẹ ń takò àwọn òṣèré, ẹ̀yin tẹ́ ń takò àwọn òṣèré Nàìjíríà pé oníkálukú wọ́n support Tinubu. Mo rọ gbogbo yín, ẹ má takò oníkálukú. Oníkálukú ló mọ ẹ̀dọ̀ ọkàn ẹ̀, ló dẹ̀ mọ ohun tó bá fẹ́. Oníkálukú ló mọ ohun tó fẹ́ràn. Àwọn tó fẹ́ràn Tinubu fẹ́ràn Tinubu. Ẹ má torí pé ẹ̀yin ò fẹ́ràn Tinubu kẹ́ máa bú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá dìde pé àwọn fẹ́ support Tinubu, àwọn fẹ́ kán dìbò fún Tinubu. Mo fẹ́ kẹ́ mọ̀ kíní kan yín Nàìjíríà. Bí Tinubu bá débẹ̀ lónìí, kí Nàìjíríà tó lè dá, yóò gbà wá ní ọ̀pọ̀lọpọ̀ ọdún. Bí Peter Obi bá débẹ̀ lónìí, kí Nàìjíríà tó lè settle, yóò gbà wá ní ọ̀pọ̀lọpọ̀ ọdún. Bí Àtíkù bá débẹ̀ lónìí, kí Àtíkù tó lè rí Nàìjíríà ṣe, yóò gbà wá ní ọ̀pọ̀lọpọ̀ ọdún. Torí pé Nàìjíríà ò dédé bàjẹ́, yẹ́rẹ́ ẹ wò. Gbogbo àwọn tá a jẹ́ ọmọ Nàìjíríà pátápátá, kò sí ẹ̀dá kan tó lè jáde síta tó bá sọ pé òun ò bà Nàìjíríà jẹ́ níbẹ̀. Bó o bá bà Nàìjíríà jẹ́, ó bà Nàìjíríà jẹ́ níbi ká parọ́. Tó o bá bà Nàìjíríà jẹ́, ìwọ náà bà Nàìjíríà jẹ́ níbi ká lo mọ̀dàrú láti fi rọ́nà lọ jò kókóró orí ẹ̀ kóró làákàyè wò. Wàá rí pé ọ̀rọ̀ tí mo sọ yìí rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà nílẹ̀ abroad lónìí. Gbogbo ẹni tẹ́ wà lábroad lónìí, tí ẹ mú gbogbo ọ̀rọ̀ yìí tẹ́ jẹ́ kó le débi tó le dé lónìí. Ìwọ náà wá jáde nínú 100%, 10% lẹ́ni tó máa wọ ìlú abroad pẹ̀lú ìwé mímọ́ àti ìwé ẹ̀ complete. Another 10% mi wọ́n rán ẹlòmíì wá ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló lo mọ̀dàrú ló fi wọ Europe lónìí. Àwọn náà wà lára àwọn tó bà Nàìjíríà jẹ́. Ǹjẹ́ tó bá jásí pé gbogbo wa á lo mọ̀dàrú ẹsẹ̀ kíní ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ orí olórí láti fi jáde kúrò ní Nàìjíríà. Tá a bá jásí pé lóòótọ́ gbogbo ala ṣe bẹ́ẹ̀ ni, tá a yẹ pé òfin tán fi wá kalẹ̀ sí tán ní ká máa ṣe ní Nàìjíríà, a tẹ̀lé òfin Nàìjíríà lónìí ni. Nàìjíríà ò ní máa bàjẹ́. Ẹ má gbàgbé gbogbo àwọn òbí tó bí wa lónìí inú irọ́ ní ọ̀pọ̀lọpọ̀ wa kọ́ wa. Àwọn ọmọ tó wà nílé lọ́wọ́lọ́wọ́ báyìí tí à ń sọ yìí sìn, irọ́ ni wọ́n kọ́ wọn. Mọ̀dàrú náà ni wọ́n kọ́ wọn lọ́wọ́lọ́wọ́ báyìí sìn. Ìlú Nàìjíríà bàjẹ́ látọwọ́ gbogbo wa. Òun ló fi jásí pé tí president kan bá máa débẹ̀ lónìí, ó ní láti ṣiṣẹ́ púpọ̀, kì í ṣe iṣẹ́ ọdún kan, kì í ṣe ọdún méjì, kì í ṣe ọdún mẹ́ta. Yóò gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọdún láti fi tún ṣe. So gbogbo àwọn ẹnìkan tó bá ń support ẹnìkan, ẹ má bú ẹnìkan pé bóyá àwọn Igwe àbí Yinka Quadri ni àbí Dele Babs, Jide Babs ni àbí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tán dìde pé wọ́n láwọn support Tinubu, àwọn fẹ́ báyìí fún Tinubu. Ẹ má bú ẹnìkankan. Ẹ jẹ́ kó wà níkùn ara yín, kó ní kálukú support ẹni tó bá fẹ́.
tẹ́ bá ní PVC yín lọ́wọ́ kò sí Tinubu ò ní bá yín débi tẹ́ ti fẹ́ dìgbò, Obi ò ní bá yín débi tẹ́ fẹ́ dìgbò, Àtíkù ò ní bá yín débẹ̀. Nǹkan kan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé àti Tinubu àti Obi ọ̀pọ̀lọpọ̀ gbogbo wọn ò tí ì mú mi president rí láyé. Ọ̀pọ̀lọpọ̀ wọn gọ́vnọ̀ ni wọ́n jẹ́, wọ́n ti mú mi gọ́vnọ̀, àwọn ni wọ́n mọ̀ bẹ́ẹ̀. Ẹnìkan tó wà bẹ́ẹ̀ tó ti mú mi president rí òun náà ni Àtíkù. Gbogbo iná rẹ̀ mọ oníkálukú wọn, ṣùgbọ́n mo rọ gbogbo ẹ̀yin tí à ń bú gbogbo Yorùbá ẹ jẹ́ ká mọ ibi tá a bá ń lọ. Ẹ má torí pé anybody tó bá jáde ní tó bá wo oníkálukú ló máa ṣe nígbésí ayé ẹ̀. Ẹ lè sọ pé ní tí èmi bá fẹ́ dandan ní kẹ́yìn fẹ́ láyé. Ó dàbí ọ̀rọ̀ Yorùbá ni o, ẹni Yorùbá nation ló máa gbà wá, Yorùbá nation là ń lọ. Lóòótọ́ Yorùbá nation kò sí anybody tó sọ pé kí Yorùbá nation má ṣẹlẹ̀, Yorùbá nation máa ṣẹlẹ̀ lóòótọ́, àmọ́ ẹ wá ní fọ́ọ̀sì yàn láti wá jẹ́ pé kí dandan ni kó sí Yorùbá nation àbí dandan Yorùbá nation ló máa gbé yín déwájú. Ìrìn àjò ń bẹ níbi ọ̀rọ̀ Yorùbá nation, ìta bá rí lọ́wọ́lọ́wọ́ nísìnyí la máa jẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà nínú èdè pé àwọn náà fẹ́ kúrò nínú ìlú. Ẹ lọ sí Europe, àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú ló wà ńbẹ̀. Ẹ lọ sí Africa yòókù bẹ̀, wọ́n ti wà ńbẹ̀ for many years. Ṣùgbọ́n àwọn Nàìjíríà a máa ń ṣe ọ̀rọ̀ gbé bí ìgbà tí Yorùbá nation máa ṣẹlẹ̀ lọ́la. Èyí tó bá ń bẹ níwájú wa nísìn oníkẹjẹ kẹtàkù. Yorùbá ní tí gíbá wó lugi tòkèrè là ń yọ. Àwa tá à ń pariwo pé Yorùbá nation, táwa torí Yorùbá nation a fẹ́ da ọ̀pọ̀lọpọ̀ kan rú. Yorùbá nation yẹn náà ni wọ́n ń parọ́ fúnra wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìbàjẹ́ ló ti wà nínú ilẹ̀ Yorùbá nation yẹn. Mò ń bọ̀ wá bá yín sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Pastor Bankole láìpẹ́ yìí nípa Yorùbá nation náà ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti bà ilẹ̀ Yorùbá nation jẹ́, mò ń bọ̀ wá sọ fún yín. Ṣùgbọ́n èmi ò sọ pé Yorùbá nation ò ní ṣẹlẹ̀, Yorùbá ni mí. Mi ò dẹ̀ sọ máa lè tún máa bà ilẹ̀ Yorùbá jẹ́. Iwájú ni Yorùbá ó mọ̀ lọ. Ṣùgbọ́n ẹ má torí pé bóyá ẹnìkan sọpọ́tì ẹnìkan kò sọpọ́tì ẹnìkan. Gbogbo àwọn tó jẹ́ olórí wa láti ilẹ̀ àtàwọn bàbá wa, àwọn náà kó wa sí wàhálà tàwa lónìí. Ọ̀rọ̀ Nàìjíríà kò gba ọdún mẹ́wàá, kò gba ọdún méjì, ṣùgbọ́n a gbọ́dọ̀ tọrọ àdúrà ni. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ kíní kan o. Àdúrà wa láti gbà ó máa ní agbára. Torí pé ọ̀nà àdúrà wa fi máa gbà ni pé gbogbo àwọn tó so lórí tó ń ṣàdúrà fúnra wọn, àbòsí ní ọ̀pọ̀lọpọ̀ náà fi so lórí. Níbi tẹ́ bá ti rí pásítọ̀ tó ti ń lọlé àfà tí ò jókòó ti báíbù ẹ̀ tó ń lọ sọ́dọ̀ àfà tó ń lọ tọrọ àdúrà, ibẹ̀ lẹ ti máa rí pásítọ̀, ẹ máa ti rí àfà tó ń lọ sílé aláwo. Àwọn yẹn náà là ń pè lórí pé kí wọ́n ṣàdúrà fún wa. Ọlọ́run ọba kò dẹ̀ gba àbòsí, àdúrà ò lè gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n o ẹ má bu ẹnìkankan tó bá ní ẹni tó ń fẹ́ ni. Bẹ́ẹ̀ kan bá dìde tó bá ní Àtíkù lòún fẹ́, ẹ má bu. Bẹ́ẹ̀ nìkan bá sọ pé Òbí lòún bú, ẹ má bu. Òbí lòún fẹ́, ẹ má bu. Tó ẹnìkan bá sọ pé Tinubu lòún fẹ́, ẹ má bu. Oníkálukú ló ń campaign. Tẹ́ bá dé ìlú Fúlàní wọ́n ń campaign fún Àtíkù. Anybody àgbáriwo kankan. Tẹ́ bá délẹ̀, ẹ bá wọ́n Facebook, àwọn kan náà ń campaign fún Òbí. Anybody ò bú Òbí. Tẹ́nìkan náà bá dìde tó bá sọ pé Tinubu lòún fẹ́, ẹ má bu. Ẹ fi oníkálukú lẹ̀ kó oníkálukú sọ tinú ẹ̀. Ṣé dandan ni kẹ́ àtẹ̀lé tẹ́ bá fẹ́ ni? Kò lè ṣeéṣe. Ọ̀rọ̀ Nàìjíríà ò gbà bẹ́ẹ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó fẹ́ contest ètò bá wọlé nínú wọn àti tún Nàìjíríà ṣe kò rọrùn fún wọn. Kò gbà wọ́n ní ọdún mẹ́wàá, ọdún mẹ́jọ ní kọ̀ọ̀kan wọn ní ọdún mẹ́wàá wọn ìwà lẹ́nu ẹ̀. Torí pé ẹrù tó ń bẹ ní Nàìjíríà ó pọ̀ púpọ̀, wàhálà tí ń bẹ nínú Nàìjíríà ó pọ̀ púpọ̀. Yẹrẹ wò àjọ bàjẹ́ ni, gbogbo ẹ̀ àjọ dàrú ni. Ìwọ náà ju kòkòrò làákàyè wò. Nàìjíríà ò dàrú látọwọ́ ẹnìkan tó bá já sí pé lóòótọ́ là ń tẹ̀lé òfin tí wọ́n ń gbé kalẹ̀, à ń tẹ̀lé táwọn olórí náà ń tẹ̀lé tí wọ́n mú bàjẹ́ wá láti ilẹ̀. Látàyè gbà Awólọ́wọ̀ ní Nàìjíríà ti ń bàjẹ́, látàyè gbà Nnamdi Azikiwe ní Nàìjíríà ti ń bàjẹ́. Kò sóní social media ló tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Gbogbo ìbàjẹ́ tá à ń rí lónìí tí wọ́n tó ń jáde lónìí tí gbogbo wa ń rí lónìí tí gbogbo wa ń pariwo pé Nàìjíríà ń bàjẹ́ lónìí, social media tó dé lónìí òun ló fún oníkálukú ní freedom láti máa tú ọ̀rọ̀ Nàìjíríà. Ẹ fi àwọn òṣèré yìí lẹ̀, ẹ fẹ́ anybody kó support ẹni tó bá fẹ́ support. Kẹ́nì kankan máa takò wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ń takò Tinubu, ǹjẹ́ ẹ ti ní PVC yín lọ́wọ́? Ẹ jẹ́ ká pàdé lọ́jọ́ iwájú. Ó dìgbà, mò ń bọ̀ wá o.